ṣàṣà lè pè é Elegbe. Elegbe náà ni. Àmọ́ ẹ tún máa ń jó sá. Àti dancer. Méjèèjì lẹ kó pọ̀. Torí méjèèjì yẹn mi àti ẹ̀. Tó bá gbé ìyá àgbálẹ̀ báyìí àwọn fọmọ rí dì. Bàbá o. So to all the whole world. Bàbá ètò yìí ètò àgbààgbà ni. Ó ti yé. Ní ìtẹ̀wà láyé ìtẹ̀wà láàyè ìtawà bá yín. Ó dà ká mọ ọ̀pọ̀lọpọ̀ ń pọ̀ ìgbésí ayé yín. Ká dẹ̀ mọ bí ìrìn àjò yẹn náà bó ṣe jẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ mi wà ta kàn sí pé a fẹ́ ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú wọn. Nígbà tá a máa béèrè wọn tí wọ́n di ṣaláìsí. Nípẹ̀ wà láàyè yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ẹ ṣé mo dúpẹ́ sà. Bàbá ẹ jẹ́ ká mú sà. Orúkọ yín tí mo gbọ́ yẹn sà. Ó dà ń pé ó ṣe mọ́ orúkọ ìkan náà olórí kan tí ìràwọ̀ ẹ̀ káàkiri àgbáláyé náà. Ṣé mo rí sọ pé ó bá ti Orlando ọmọ báwo lórúkọ yẹn ṣe jẹ́ àti báwo ló ṣe jẹ́ sọ̀làndó. Kódà orí sọ Orlando Owoh ọmọ bàbá mi ni. The same father, not the same mother, but the same father. Mother mi ni second wife. So a jẹ́ pé orin kíkọ mọ́ kínní yẹn inú ẹ̀jẹ̀ ló wà. Abánulé ni orin ni dáàdì mi ń kọ nígbà tó ń ṣe lu àṣíkò. Yes. Irú orin wo nìyẹn ló ń pè láṣíkò yẹn? Orin ìbílẹ̀ ìlú wa ni. Orin ìbílẹ̀ ni. Nígbà tí wàá kúrò lọ́dọ̀ Orlando kí ló tó ráyé pé King Sunny Ade lẹ́wà lọ darapọ̀ mọ́. Bílẹ̀ pé mo wò pé classmate mi tó dẹ̀ jẹ́ pé ó sọ́fà lóṣogbo yẹn tó yẹ pé ó dẹ̀ wá dá eré lẹ̀ wọ́n á wò pé níṣẹ́ tí máa fi lọ join òbí mo ṣe lọ bá sàn nínú yẹn tí mo dọ́dọ̀ ẹ̀ báyìí it was one afternoon like this ó wá sọ ó lóun gbọ́ pé mi àti broda yín ti Orlando kankan tó ó like Orlando ó like music Orlando gan so mo lóun gbọ́ pé bẹ́ẹ̀ ni ó tán mo ṣe join yẹn ni. Kò dẹ̀ bẹ̀rù ń pò wọ́n nígbà yín pẹ̀yìn tẹ́tí wà pẹ̀lú Orlando. Ó gbà mí ó dẹ̀ gbà mí as one of the roadies àwọn tó ń kó instrument ni mo jẹ́ pẹ̀lú ẹgbẹ́ yẹn àjọ park instrument ṣe. Ti bẹ̀rẹ̀ sí kọrin gbà yẹn. Mo ti ń kọrin lọ́dọ̀ láwọn lọ́dọ̀ mi tí ì kọrin. Instrument lẹ bẹ̀rẹ̀ sí kó. Mo ti ń kó mo ṣe ń ṣọ́gù. Bó ṣe di pé ó gbà mí nìyẹn. Later nígbà tó yá bọ́ sórí stage wọ́n mọ̀ pé mo náà kọrin lọ́dọ̀ ẹ̀gbọ́n mi. So bí a ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nígbà tá a bẹ̀rẹ̀ nígbà tó di 1974 eré concert kan ṣẹlẹ̀ ní Havana ní Ìbàdàn kìí tó máa ń ṣe ní ẹbí. Mo gbádùn yín sà. So ìgbà yẹn àwa di pé à ń dìde jó. Ṣé ẹ̀ ń jókòó kọrin gbà yẹn ni? A máa ń jókòó kọrin tẹ́lẹ̀ létà à ń dìde jó. Ibi tá a ti ń dìde ló ti ghetto náà pé Fẹ́mi kankan bì làbí jọ bẹ̀rẹ̀ àwọn tá a jọ ń dìde jó gbà yẹn wà ní London sí Túndé Isaac Case àjọ gbogbo àwọn tá a jọ ń dìde jó Matthew Olójẹdé òun báyìí. So. Bàbá ẹ ṣeun sà. Bàbá ìbéèrè tí mo fẹ́ béèrè ó ṣe pàtàkì gan fún àwa táwọn abí pẹ̀lú yín àti àwọn olólùfẹ́ yín káàkiri tó ń wò yín sà. Ṣàdédé la rí pé àárín yín ní ẹ̀yìn King Sunny Ade mọ́ ẹ̀yìn àti àwọn ẹgbẹ́ yín mélòó kan. Oríṣiríṣi kan la wá ń gbọ́ ń pé ó fa ìjà yẹn owó ni o ẹja ni o nǹkan oríṣiríṣi ni o àmọ́ àǹtí ìgbọ́ láti ẹnu ẹ̀yin tó jẹ́ gbẹ̀yìn gangan ló ṣẹlẹ̀ sí. Bàbá ẹ bá mi yànnàná ẹ̀ sà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan láàrin ẹ̀yin àtọ̀gá yín tí ẹ̀ fi sí lẹ́yìn wọn mọ́ sà. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àdúpẹ́ sà. N tó kọ́ sí ẹbí tó bí ní ká máa lọ pé àti dàgbà ìyẹn wà ń bẹ̀. À ń béèrè fún àwọn ẹ̀tọ́ wa kan everything pẹ̀lú ẹ̀ di pé a ti ń béèrè jù èmi gan ni mo jẹ́ bí ẹni tó lè fèsì máàní jù nígbà yẹn tó yẹ pé kí lè ní reason ni pé àyèjọ wà láti kékeré mo fẹ́ wò pé bákan but mo respect yẹn wà ń bẹ pé ọ̀gá lọ̀gá máa jẹ́ pẹ̀lú ẹ̀ pé wàhálà tèmi dẹ̀ fẹ́ pọ̀ jù àwọn tó ń gbèjà yín kankan ẹ fi lẹ̀ mo máa ń sọ pé mo ní gábéèjì lèmi ẹ bá bí gbogbo àwọn mátí òjò ẹgbẹ́ everything mo ní gábéèjì lèmi á ṣe ok nígbà tó wá rí pé kí ló lè ṣe then orúkọ ọ̀sán kan ó láti dàgbà ó sáàkì wà bẹ́ẹ̀ ni àdéhùn tó bá fẹ́ ṣe dára bí a ṣe ọdún tá a ti lò lọ́dọ̀ ẹ̀ ìlú ẹ̀kọ́ ní ẹgbàá o. Bàbá mò ń bọ̀ ká tó débẹ̀ yẹn mò ń bọ̀ ńbẹ̀. Bàbá
ẹ ní ẹ ń béèrè fún tó náà wàrà lé tó ń bá yín lọ àwọn ọlọ́pọlọ gidi ni kí ni nǹkan tẹ́ ń béèrè fún. à ń béèrè fẹ́ tọwọ́ owó royalty àwọn owó kì í ṣe owó stage o àjọ ń pín owó stage iṣẹ́ mi ti oníkàkú ní percentage jẹ owó royalty bí nǹkan kan bí kó lè máa kíní ìgbéyàwó ti àbíòrò nǹkan kan ìgbéyàwó then nígbà tó dẹ̀ di pé a ti ń béèrè jù ó lè jẹ́ nìkan. ṣé ẹ̀ ń gba royalty rárá ni sà lọ́dọ̀ King Sunny Ade? à ń gba royalty but kì í ṣe pé kò wà kọ́sà pé bákan ni but ìgbà tó bá wù ló ń ṣe everything. kò ń ṣe gbọ́ automatic gbó ti létò bó ṣe yẹ kó máa lọ. ìgbà tó bá wù ni ló ń ṣe because òun ló ní iṣẹ́ àwa wá ṣiṣẹ́ lọ́ndẹ̀ ni so ìgbà tó dẹ̀ di pé wàhálà wa pọ̀ jù orúkọ ọ̀sán kan ó ní òun ò lè bá wa ṣe mọ́pá àti ìdàgbà. ẹ̀yin mélòó lọ sọ bẹ́ẹ̀ fún ìjọ yẹn tẹ́ bá rántí sà. àtòbí mẹ́fà méjì yes àwọn tó ti kú o but nígbà tó di sọ yẹn bẹ́ẹ̀ kò sí ní choice à ń lọ káàkiri a lọ sọ́dọ̀ Obat a lọ sí gbá a lọ sáwo pé kán jù ọ̀kan bá wa bẹ́ẹ̀ kọ́ dẹ̀ jẹ́ kó fún wa ní kínní ṣe pé àwọn yẹn dẹ̀ ní wọ́n láìkí ẹ̀ pẹ́ bìtì bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wẹ́ nígbà tó dẹ̀ ti do níyẹn oníkàkú jókòó lé ẹ̀ ni. níbi ọdún wo nìyẹn tẹ́ bá rántí sà. that is February 10, 2007 ló ní ká máa lọ yẹn la kúrò lọ́dọ̀ ẹ̀ February 10, 2007. kò dẹ́ ṣe pé ẹ níjà kan ti àbí nǹkan kan ju pé. èmi ni mo lè sọ pé mò ń bá fà á pé torí àwọn bọ́ọ̀sì wọn tó bá dẹ̀ ní kò ń dá mi lé kò ní àwọn èèyàn wọn máa bèbè àwọn fáǹsì mi gbogbo tán láìkì mi wọn máa kó ó dẹ̀ gbọ́n torí ẹ̀ ló fi. gbogbo yín. so gbọ́dọ̀ dẹ̀ ti ṣe gbogbo wọn àti oníkàkú jókòó lé ẹ̀ èmi ò dé wá. ṣé lẹ́yìn ìgbà yẹn tó wá sọ yẹn ṣé ẹni lọ rí wọn bá nǹkan kan ṣé ẹ ń pe aago wọn ni ẹ ń lọ sílé wọn ni ẹ ń ṣègbésẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ rí wọn sójú ni. a ń lọ sọ́dọ̀ wọn a lè lọ sọ́dọ̀ wọn fi láti lọ sọ́dọ̀ wọn tá a bá lọ sọ́dọ̀ wọn èyí tó máa wá ṣe èyí tó máa ṣe. King Sunny Ade nǹkan ẹ̀ ń gbìyànjú láti rí wọn àbí láti lọ lé wọn àbí nǹkan kan àbí ibi tó máa wà bẹ́ẹ̀ ni. ìrọ̀ gbogbo wọn yẹn lọ bá pé kó ṣe bákan gbọ́dọ̀ ló sọ pé ká máa lọ yẹn àwọn fans làwọn ti pé kó lè help ṣẹ́bìtì àwa fún ní respect a fún ní fear pé bákan ọ̀gá sí ọmọọṣẹ́ oríṣi nìyẹn. láti gbà yẹn dẹ̀rẹ̀ láti 2007 tó ti ní kẹ́ máa lọ yẹn kò sí pé nǹkan kan látọ̀dọ̀ King Sunny Ade dọ́dọ̀ yín pé bóyá pé nǹkan kan lọ́ọ́ fi ránṣẹ́ àbí nǹkan kan pé bóyá kí ni. tó ṣẹlẹ̀ ni pé kí bá ní kí n máa sọ bẹ̀ yẹn because bí dẹ̀ pé àṣẹ pé àjọ jẹ́ classmate ẹ̀jọ̀ everything kí n bá pè é ìjọ kan mo pè é ọwọ́ ni kí n wá bá wọn ní Awólọ́wọ̀ way ibi tó máa ń dé sí ní Chinese restaurant ó ní kí n wá bá wọn mo ti gbé mo drive jeep wá sí ọdún rẹ̀ nígbà mo adé bẹ̀ ẹni tó ní kí n wá bá wọn níjọba time báyìí mi ò bá ń bẹ̀ kò wá wọn ní kò wá àwọn Chinese yẹn ní kò wá wọn dọ́dẹ̀ ní kò wá mo láti máa lọ lé mi padà nínú wọn ni my way going home mo kàn rí tí ọlọ́pàá dá mi dúró ni tí iṣẹ́ ọlọ́pàá ní kiri àwọn aláṣẹ oníkiri lọ́ba ní kí n bọ́lẹ̀ pé ló bá ṣàṣàkó 10,000 tó wà lọ́wọ́ mi ó gbà ìyẹn ọlọ́pàá ó ní kí n drive sí kọ́nà ó lè gba owó yẹn ó wá kó $300 lọ́wọ́ mi inú yẹn ló wá bí mi pé akéwì kí ni wèlé ó ṣàtìlẹ́ ká máa lọ kí ni àbọ̀. tó tún wá dà mí láàmú pé kí wá tí mo ti wá bá ẹ. gba ẹ mo sì lè rí kọkọrẹ mo wá send message lóṣìṣì mo sọ̀rọ̀ sí gan níwájú Ọlọ́run mo sọ̀rọ̀ sí. bí nìyẹn ṣe bí yín tó. mo sọ̀rọ̀ sí bí a ṣe jọ wà kí n sọ̀rọ̀ mi ì ṣe ní ṣe pé ọ̀gá mi. ẹ sọ pé ẹjọ́ wà ní. yes mo kí ni gbogbo wọ̀nyẹn kankan everything mo bá sọ̀rọ̀ àjọ mo ti sọ̀rọ̀ sí báyìí àdìjọ́ yẹn ti bá pè kò gbé kọ́ọ̀lù mọ́.